yìí mo fẹ́ máa wò, ọ̀rọ̀ tó jẹ tí ń gbèsè mo fẹ́ gbọ́, ètò lóríṣiríṣi wọ́n wà lọ́lọ́kan òjọ̀kan, ìròyìn tó kojú òṣùwọ̀n àtàwọn ọ̀rọ̀ àgbọ́ fi kọ́gbọ́n, eré wọlé fún tẹrú tọmọ, tèwe tàgbà ẹ má fi para. Ìjìyà TV mo fẹ́ máa wò, ọ̀rọ̀ tó jẹ tí ń gbèsè mo fẹ́ gbọ́, ètò lóríṣiríṣi wọ́n wà lọ́lọ́kan òjọ̀kan, ìròyìn tó kojú òṣùwọ̀n àtàwọn ọ̀rọ̀ àgbọ́ fi kọ́gbọ́n, eré wọlé fún tẹrú tọmọ, tèwe tàgbà ẹ má fi para. Àjànàkú kọjá mo rí nǹkan fèrè, bàbá rere káwí parí. BGI TV, we are the pace setters. Bàbá Gbàgede Ìmọ̀ tẹlifíṣọ̀n station ti dòde. Ẹ kú dédé àsìkò yìí ní gbogbo ibi tẹ́ bá ti láǹfààní láti máa gbọ́ wa, láti máa wà níkànnì amóhùnmáwòrán BGI TV ọdẹ ọdún bí àjùrẹ́bí àdúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ọba tó tún mú wa rí ọjọ́ àbámẹ́ta òní láyọ̀ àti àlàáfíà, kì í ṣe mímọ̀ ṣe wà oore ọ̀fẹ́ Ọlọ́run lárígbà. Alihamdulilayi Rabbil Alamin, ògo ni fọ́lọ́run lókè ọ̀run. Ẹ káàbọ̀ sórí ètò Ojúmọ́ Aláyọ̀, níbi láti máa túṣu désàlẹ̀ kókó àwọn ìròyìn yẹn lọ́lọ́kọ̀ òjọ̀kan gẹ́gẹ́ bí wọ́n ti ń jẹyọ nínú ìwé ìròyìn ojoojúmọ́ ilẹ̀ wa. Tàbí òníjọ tèní òníjọ tàná, torí àwọn ìròyìn yẹn láti ṣe bẹ́ẹ̀ láti kó dé bíbà fún yín. Ojú ni mí kì í ṣe àìmọ̀fólókò, torí àfi tèmi ò nílò ìdánimọ̀ lọ́jà, tó bá dọ́jà báyìí máa mọ̀ kó dọ́jà ni. Èmi tí ń tòótọ́ Samuel Owóyẹmí, fẹ́lẹ́fẹ́lẹ́ láyé lórúkọ mi, fẹ́lẹ́ ní gbogbo èèyàn mọ̀ mí sí. Èmi náà kọ́, Ọlọ́run bọ̀ òkè ló ń fún mi ṣe ní gbogbo ìgbà. Lẹ́nìí lórí ètò Ojúmọ́ Aláyọ̀, ẹ jẹ́ ká ti bí pẹlẹbẹ mú ọ̀lẹ̀ jẹ, gẹ́gẹ́ bí a ti máa ń ṣe lórí ètò Ojúmọ́ Aláyọ̀, wípé kókó orí rẹ̀ la máa kọ́kọ́ fún yín ká tó lọ sí orí pápá láti lọ fún yín ní ìròyìn eré ìdárayá. Tàbá wá dé láti orí pápá, à á ṣe bẹ́ẹ̀, à á wá túṣu désàlẹ̀ kókó àwọn ìròyìn yẹn lọ́lọ́kọ̀ òjọ̀kan. Ẹ jẹ́ kọ́kọ́ sọ ọ́ di mímọ̀ fún yín pé Ààrẹ Bọ́lá Ahmed Tinubu ló ti ṣe ìlérí àwọn nǹkan kan fún ẹgbẹ́ òṣìṣẹ́ TUC ní orílẹ̀-èdè Nàìjíríà, gẹ́gẹ́ bí wọ́n ṣe ṣe ìsàmìsí 20 ọdún tí wọ́n pé lókè erùpẹ̀. Ẹ láǹfààní láti gbọ́ gbogbo àwọn ìlérí yìí gẹ́gẹ́ bí a ti kọ̀wé rẹ̀ ní àárọ̀ òní. Bákan náà, bí ààrẹ ṣe ń sọ̀rọ̀ ní ìyàwó ààrẹ náà ń sọ̀rọ̀ látàrí bí wọ́n ṣe pè fún bí gbogbo wa lórílẹ̀-èdè Nàìjíríà bá ṣe lè gbógun ti àrùn màlẹ́ríà kí ó yé máa ṣe bẹ́ẹ̀ yọ wá lẹ́nu mọ́ lórílẹ̀-èdè Nàìjíríà. Ìyàwó ààrẹ pè fún ìgbésẹ̀ kan láti gbógun ti àrùn yìí. Ẹ láǹfààní láti gbọ́ lẹ́kùnrẹ́rẹ́ gẹ́gẹ́ bí a ti kọ̀wé rẹ̀. Bákan náà, ẹni tí ń ṣe igbákejì abẹnugan ilé ìgbìmọ̀ aṣòfin orílẹ̀-èdè Nàìjíríà, ó ti gba àwọn èèyàn rẹ̀, ó ti gbà wọ́n lámọ̀ràn wípé ẹ jẹ́ kí èròǹgbà yín, ẹ jẹ́ ká àfojúsùn yín kó dọ́gba pẹ̀lú àkànmọ̀nà ti Ààrẹ Bọ́lá Ahmed Tinubu. Báwo ni wọ́n ṣe sọ eléyìí sí? Ẹ láǹfààní láti gbọ́ lẹ́kùnrẹ́rẹ́ gẹ́gẹ́ bí a ti kọ̀wé rẹ̀ ní àárọ̀ òní. Bákan náà, ẹ jẹ́ n sọ di mímọ̀ fún yín wípé àwọn ẹnìkan ni wọ́n ti rọ Ààrẹ Bọ́lá Ahmed Tinubu láti pe ìpàdé alágbára lórí ọ̀rọ̀ ètò ààbò lórílẹ̀-èdè Nàìjíríà kó tó pẹ́ jù. Ta ni ẹni yìí? Àwọn ẹgbẹ́ wo ni àwọn eléyìí? Ẹ láǹfààní láti gbọ́ lẹ́kùnrẹ́rẹ́ ní àárọ̀ òní. Àjọ aṣọ́bodè kọ́sítọ́ọ̀mù ní orílẹ̀-èdè Nàìjíríà wọ́n ti sọ̀rọ̀ kan o. Wọ́n ní ṣe rí ìṣòro ètò ààbò tó ṣe apá kan jà mọ́ lórílẹ̀-èdè Nàìjíríà, ó pẹ̀lú bí àwọn kò ṣe ṣe àwọn iṣẹ́ àwọn ojú ṣe àwọn gẹ́gẹ́ bó ṣe yẹ káwọn ṣe. Àjọ kọ́sítọ́ọ̀mù wọ́n fi ohùn lédè o. Ẹ láǹfààní láti gbọ́ yẹn náà lẹ́kùnrẹ́rẹ́ gẹ́gẹ́ bí a ti kọ̀wé rẹ̀ ní àárọ̀ òní. Ẹ jẹ́ ń tẹ̀sán wájú. Nyesom Wike ó padà sọ̀rọ̀ ó ní tẹ́ bá fẹ́ jẹ́ kí àlàáfíà kó jọba ní ìpínlẹ̀ Rivers, àwọn nǹkan wọ̀nyí ni a gbọ́dọ̀ ṣe, ni wọ́n gbọ́dọ̀ ṣe tí àlàáfíà bá fẹ́ wáyé ní ìpínlẹ̀ Rivers. Ẹ láǹfààní láti gbọ́ gbogbo ohun tí Nyesom Wike sọ lórí ọ̀rọ̀ yẹn ní àárọ̀ òní.
ẹ jẹ́ n kúrò níbẹ̀ ẹ jẹ́ kí n lọ sí ọ̀dọ̀ Fẹ́mi Fálànà. Bàbá sọ̀rọ̀ ó ní kò tọ́ sí ẹni tí ń ṣe adarí ìpínlẹ̀ Rivers lásìkò yìí látẹ̀ ti yọjú sí ibi tí wọ́n ti ń ṣe ìpàdé àwọn ìgbìmọ̀ ìjọba àpapọ̀. Wọ́n ní kò tọ́ sí Fẹ́mi Fálànà ó yọ̀nà àwọn ìdí pàtàkì tí ó fi sọ̀rọ̀ yìí ẹ láǹfààní láti gbọ́ yẹn náà lẹ́kùnrẹ́rẹ́ gẹ́gẹ́ bí a ti kọ̀wé rẹ̀. Bákan náà eléyìí lágbára púpọ̀. Ọba aládé kan nílẹ̀ Yorùbá ni ó ṣeéṣe kó máa lọ sí ẹ̀wọ̀n òun àti pásítọ̀ kan látàrí pé wọ́n sọ dímọ̀ pé wọ́n jẹ̀bi ẹ̀sùn kan tí ó ní ṣe pẹ̀lú ìlú jìbìtì. Ọba wo ni gbá eléyìí símọ́ lórí ní ilẹ̀ Káàárọ̀ Oòjíire ẹ láǹfààní láti gbọ́ lẹ́kùnrẹ́rẹ́ gẹ́gẹ́ bí a ti kọ̀wé rẹ̀ ní àárọ̀ òní. Bákan náà ẹ jẹ́ n sọ di mímọ̀ fún yín wípé àwọn àgbẹ̀ ní ilẹ̀ Káàárọ̀ Oòjíire àwọn náà ti fi ohùn lédè o. Wọ́n ní ìjọba àpapọ̀ ẹ kí wa lẹ́yìn ẹ ró wa lágbára nípa ti ẹ̀mí àti nípa ti ara ká lè gbógun ti ìṣòro ètò ààbò lórílẹ̀‐èdè Nàìjíríà. Àwa náà ní nǹkan tá a lè fi ràn yín lọ́wọ́. Àwọn àgbẹ̀ sọ̀rọ̀, àwọn ọdẹ ni wọ́n sọ̀rọ̀ yìí ẹ láǹfààní láti gbọ́ lẹ́kùnrẹ́rẹ́. Ẹ wò ó ìṣẹ̀lẹ̀ eléyìí ó tún ṣe bẹ́ẹ̀ ó lágbára púpọ̀ o. Wọ́n ní bàbá àti ọmọ ló dàbí pé wọ́n ti ṣe bẹ́ẹ̀ wọ́n ti jẹ májèlé o èyí tí wọ́n fi rán wọn lọ sí ọ̀run àrèmábọ̀ ní ìpínlẹ̀ wo ni eléyìí ti ṣẹlẹ̀ ẹ láǹfààní láti gbọ́ lẹ́kùnrẹ́rẹ́ gẹ́gẹ́ bí a ti kọ̀wé rẹ̀. Bákan náà arábìnrin kan ìyá àgbà ẹni ọdún 100 ni wọ́n ti ṣe bẹ́ẹ̀ ni wọ́n mà ti ṣàwárí òkú rẹ̀ nínú oko ní ìpínlẹ̀ Ògùn. Àwọn wo ló ṣekú pa ìyá yìí? ṣáwọn aráabí yìí ni tí wọ́n fẹ́ jẹ́ ká mí ẹ láǹfààní láti gbọ́ bí wọ́n ṣe dọ̀nà náà ní àárọ̀ òní. Bákan náà ìṣẹ̀lẹ̀ ìjàmbá ọkọ̀ kan wáyé ní ojú ọ̀nà ìlú Ọ̀yọ́ sí Ògbómọ̀ṣọ́. Èèyàn méjì ló gbèkúrú jẹ lọ́wọ́ ẹbọra, èèyàn mélòó ló fi ara pa. Ẹ jẹ́ kí n lọ sókè náà tí n bá dé kí wá lọ̀nà ìròyìn ẹlẹ́kùnrẹ́rẹ́ ẹ pé kalẹ̀. Káàbọ̀ padà sórí ètò Ojúmọ́ Aláyọ̀ níbi tá a dé dúró yìí láti ṣe bẹ́ẹ̀ láti máa fún yín ní àwọn ìròyìn eré ìdárayá gẹ́gẹ́ bí a ti kọ̀wé rẹ̀ ní àárọ̀ òní. Ẹ ti mọ bí mo ti máa ń ṣe wípé ilé ni mo ti máa ń kẹ́ṣọ̀ọ́ ròde. Ẹ jẹ́ n kọ́kọ́ bẹ̀rẹ̀ láti ọ̀dọ̀ àwọn agbábọ́ọ̀lù àgbà ọ̀jẹ̀ ti orílẹ̀-èdè Nàìjíríà Super Eagles. Ẹ má gbàgbé ìṣáájú ni wọ́n ti sọ dímọ̀ fún wa wípé àwọn agbábọ́ọ̀lù yìí ni wọn yóò máa kojú ikọ̀ agbábọ́ọ̀lù orílẹ̀-èdè Russia níbi ìfẹsẹ̀wọnsẹ̀ ọlọ́rẹ̀ẹ́sọ̀rẹ́ èyí tí yóò máa wáyé nínú ọdún tí a wà yìí. Ní báyìí ẹ̀kọ́ ti ṣe ojú mímọ́, wọ́n ti sọ di mímọ́ wípé ibi tí ìfẹsẹ̀wọnsẹ̀ yẹn yóò ti máa láǹfààní láti máa wáyé òun náà ní pápá ìṣeré Luzhniki Stadium tó wà ní ìlú Moscow ní ọjọ́ Ẹtì Friday ọjọ́ 6 oṣù 6 ọdún tí a wà yìí ni wọ́n ti sọ di mímọ́ wípé irú ìfẹsẹ̀wọnsẹ̀ yìí yóò máa wáyé gẹ́gẹ́ bí àjọ tó ń rí sí bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá láti orílẹ̀-èdè Russia gẹ́gẹ́ bí wọ́n ti ṣe kéde rẹ̀ lójú òpó ìkànnì abánidọ́rẹ̀ẹ́ wọn ní àná òde yìí wípé ẹ wo àti gbà láti bá orílẹ̀-èdè Nàìjíríà gbá bọ́ọ̀lù papọ̀ níbi ìfẹsẹ̀wọnsẹ̀ ọlọ́rẹ̀ẹ́sọ̀rẹ́ gẹ́gẹ́ bí tí ọ̀rọ̀ wá dé dúró yìí tó bá di ọjọ́ 6 oṣù 6 ọdún tí a wà yìí ikọ̀ agbábọ́ọ̀lù orílẹ̀-èdè Nàìjíríà ni wọn yóò máa wá sí orílẹ̀-èdè wa láti wá bá wa gbá ìfẹsẹ̀wọnsẹ̀ ọlọ́rẹ̀ẹ́sọ̀rẹ́ gẹ́gẹ́ bí wọ́n ti ṣe fi léde níbi tí ọ̀rọ̀ wá dé dóye. Ẹ má gbàgbé pé ikọ̀ agbábọ́ọ̀lù Super Eagles ni wọn yóò máa kópa níbi ìdíje kan tí a mọ̀ sí Unity Cup ní ìlú London kó tó di wípé wọ́n fi ìgbàgbága pẹ̀lú orílẹ̀-èdè Russia gẹ́gẹ́ bí wọ́n ti ṣe sọ di mímọ̀. Ẹ̀dẹ̀ má gbàgbé wípé tó bá di May 28 ikọ̀ agbábọ́ọ̀lù Super Eagles tó orílẹ̀-èdè Nàìjíríà yóò máa kojú ikọ̀ agbábọ́ọ̀lù orílẹ̀-èdè Ghana ká tó lọ pàdé Jamaica àti ikọ̀ agbábọ́ọ̀lù Trinidad and Tobago níbi ìfẹsẹ̀wọnsẹ̀ yẹn tí a ó máa kópa níbẹ̀ níbi ìdíje Unity Cup. Ìyẹn jẹ́ gẹ́gẹ́ bó ṣe jẹ́ nípa ti ìdíje ti orílẹ̀-èdè Nàìjíríà
tí a ó máa wáyé láàrin ikọ̀ agbábọ́ọ̀lù Super Eagles àti orílẹ̀-èdè Russia. Wọ́n ti kéde ibùdó àti ibi tí wọn yóò máa ṣe kíni wọn yóò ti máa gbá ìfẹsẹ̀wọnsẹ̀ náà. Jẹ́ kí n tẹ̀síwájú ìròyìn ayọ̀ lélẹ́yìí bá dé o fún àwọn obìnrin agbábọ́ọ̀lù lórílẹ̀-èdè Nàìjíríà gẹ́gẹ́ bí wọ́n ti ṣe sọ di mímọ̀ lásìkò yìí wípé ikọ̀ agbábọ́ọ̀lù obìnrin tí ọjọ́ orí wọn wà lábẹ́ ọdún mẹ́tàdínlógún under 17 ní Flamingos ní à ń pè wọ́n ni wọ́n ti ṣe bẹ́ẹ̀ o wọ́n ti yanyan sí ibi ìdíje FIFA under 17 Women's World Cup gẹ́gẹ́ bí wọ́n ṣe gbá àmì ayò òdo pẹ̀lú orílẹ̀-èdè Algeria ní ọjọ́ Ẹtì Friday àná yìí. Ẹ má gbàgbé wípé ikọ̀ agbábọ́ọ̀lù Flamingos ti Bankole olówó kéré tí ó ṣe bẹ́ẹ̀ tó ń kó sòdí ni wọ́n ti kọ́kọ́ jáwé olúborí ní abala àkọ́kọ́ pẹ̀lú àmì ayò 4-0 ní báyìí nígbà tí ẹlẹ́ẹ̀kejì yóò máa wáyé ní àná òdo ni wọ́n gbá níbi ìfẹsẹ̀wọnsẹ̀ yẹn gẹ́gẹ́ bí wọ́n ti ṣe sọ di mímọ̀ ní báyìí eléyìí ló jẹ́ kí wọ́n wá fi ìdí rẹ̀ múlẹ̀ pé ikọ̀ agbábọ́ọ̀lù Flamingos ti orílẹ̀-èdè Nàìjíríà ni wọ́n ti pèlédé síbi ìdíje ife ẹ̀yẹ àgbáyé náà. Ẹ má gbàgbé ní pé ọjọ́ 17 oṣù kẹwàá ọdún tí a wà yìí ní ìdíje náà yóò máa gbìnàyà ní orílẹ̀-èdè Morocco gẹ́gẹ́ bí wọ́n ti ṣe filéde. Ìyẹn jẹ́ gẹ́gẹ́ bó ṣe jẹ́ nípa ti ìròyìn ti ikọ̀ agbábọ́ọ̀lù obìnrin Flamingos. Ẹ jẹ́ kí n kúrò níbẹ̀ ẹ jẹ́ kí n tẹ̀ sí ọwọ́ iwájú. Eléyìí ló ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ orílẹ̀-èdè France. Ikọ̀ agbábọ́ọ̀lù kan tó wà níbẹ̀ tàbá sọ̀rọ̀ nípa PSG ọ̀nbítì wọn àìtọ́ ìyàwó wọn ti bàjẹ́ o wọ́n ti tọ́ ìyàwó fún ìgbà àkọ́kọ́ báyìí ní ibi ìdíje líìgì ti orílẹ̀-èdè France ní àná òde yìí ni wọ́n nà wọ́n mọ́lé pẹ̀lú àmì ayò 3-1 gẹ́gẹ́ bí ikọ̀ agbábọ́ọ̀lù Nice ṣe ti ká wọn mọ́lé tí wọ́n sì fi ìyà jẹ wọ́n. Eléyìí ni wọ́n fi sọ di mímọ̀ pé ṣe rí ọ̀nbítì wọn ò tọ́ ìyàwó kó tó di àná yìí ṣùgbọ́n lánàá òde yìí wọ́n ṣe bẹ́ẹ̀ wọ́n tọ́ ìyàwó gẹ́gẹ́ bí ikọ̀ agbábọ́ọ̀lù Nice ti ṣe nà wọ́n mọ́lé pẹ̀lú àmì ayò 3-1. Eléyìí ni wọ́n fi wá sọ di mímọ̀ pé ọjọ́ péréte ló máa kù tí ikọ̀ agbábọ́ọ̀lù yìí yóò fi lọ kojú ikọ̀ agbábọ́ọ̀lù Arsenal ṣòyẹ kó wá fi ìyà parí sáà tí a wà yìí. Ẹ wò ó gbogbo ẹ̀ PSG wọ́n ti sọ di mímọ̀ wọ́n ti tọ́ ìyàwó wọ́n ti bọ̀ bí tí wọ́n jẹ́ pẹ̀lú ìyà tí wọ́n jẹ ní àná òde yìí. Ó dá ẹ jẹ́ n kúrò níbẹ̀ ẹ jẹ́ kí n lọ sí orílẹ̀-èdè Spain níbi tí wọ́n ti ń ṣe ìpalẹ̀mọ́ fún ìdíje Copa del Rey ìpele àṣekágbá final. Wọ́n ti ń sọ dímọ̀ gbó ṣeéṣe o kí ikọ̀ agbábọ́ọ̀lù Real Madrid kí wọ́n ṣe bẹ́ẹ̀ kí wọ́n má yọjú síbi ìfẹsẹ̀wọnsẹ̀ náà látàrí pé adarí ayò tí wọ́n yàn láti kópa níbi ìfẹsẹ̀wọnsẹ̀ yẹn ní kò tẹ́ wọn lọ́rùn. Wọ́n ní ẹ̀rí adarí ayò tí wọ́n yàn yìí fún ìfẹsẹ̀wọnsẹ̀ yìí ó máa ń ṣe ojúṣàájú ó máa ń gbèsẹ́yìn ikọ̀ agbábọ́ọ̀lù Barcelona púpọ̀ ló wá jẹ́ kí wọ́n fi èròǹgbà wọn hàn ṣáájú ìfẹsẹ̀wọnsẹ̀ náà tí yóò máa wáyé ní alẹ́ òní wípé ẹ wò ó a ò ní gbà nítorí wípé adarí ayò tẹ́ fẹ́ lò yẹn ó máa ń ṣe òdúró púpọ̀. Eléyìí ni ó jẹ́ kí wọ́n máa gbé ìròyìn yẹn káàkiri orílẹ̀ Spain wípé ó dàbí wípé ikọ̀ agbábọ́ọ̀lù Real Madrid wọn ò ní fẹ́ ṣe bẹ́ẹ̀ yọjú síbi ìfẹsẹ̀wọnsẹ̀ yẹn wọ́n máa gbégi dínà ìfẹsẹ̀wọnsẹ̀ yẹn lápá ọ̀dọ̀ tiwọn ṣùgbọ́n ìròyìn ẹlẹ́jẹ̀ ni àwọn èèyàn kà fún ìpàdé ó di alẹ́ òní. Bákan náà ẹni tí ń ṣe akọ́nimọ̀ọ́gbá fún ikọ̀ agbábọ́ọ̀lù Barcelona Hansi Flick òun ti fi orúkọ àwọn agbábọ́ọ̀lù tó fẹ́ ṣàmúlò ó ti fi léde ní kòpẹ́kòpẹ́ yìí nípa àwọn èèyàn tó ń fẹ́ lò níbi ìdíje Copa del Rey ojú ikọ̀ agbábọ́ọ̀lù Real Madrid. Ó dá ẹjẹ́ kí n kúrò níbẹ̀ ẹ jẹ́ kí n lọ sí inú ikọ̀ agbábọ́ọ̀lù Chelsea níbi tí akọ́nimọ̀ọ́gbá fún ikọ̀ agbábọ́ọ̀lù Chelsea ó ti ń sọ̀rọ̀ Enzo Maresca ló ti sọ di mímọ̀ wípé ẹ wo sáà mi àkọ́kọ́ nínú ikọ̀ agbábọ́ọ̀lù Chelsea èmi ò kà sí nǹkan tó jẹ́ wípé mo ti kùnà torí pé gbogbo wa la rí bí nǹkan ṣe rí ní sáà tí a wà yìí gẹ́gẹ́ bí Enzo Maresca ti ṣe sọ di mímọ̀ pé lótìtọ́ àti lódodo ẹ lè má ṣe bu ẹnu àtẹ́lù mi lásìkò yìí wípé ó ṣeé ṣe o kí n má gbé ikọ̀ agbábọ́ọ̀lù Chelsea dé ibi ìdíje UEFA Champions League ṣùgbọ́n kò tí tán o it is not over until all is over gẹ́gẹ́ bí Enzo Maresca ti ṣe sọ di mímọ̀ pé àwọn lè wà ní ipò kẹfà àbí ipò karùn-ún lásìkò yìí o ṣùgbọ́n ó dá àwọn lójú ṣáájú ìfẹsẹ̀wọnsẹ̀ táwọn yóò máa gbálẹ̀ ní kojú ikọ̀ agbábọ́ọ̀lù Everton àwọn á gbìyànjú
láti ṣe kí ni láti jáwé sí òbí láti rí pé àwọn ṣe àṣeyọrí gẹ́gẹ́ bí Enzo Maresca ti ṣe sọ dímọ̀ wọn pé ẹ wo èmi òkun náà tẹ́ bá ń sọ̀rọ̀ nípa sáà mi àkọ́kọ́ nínú ikọ̀ agbábọ́ọ̀lù Chelsea. Enzo Maresca òun ló sọ eléyìí di mímọ̀. Ó dá o ẹ jẹ́ kí n lọ sí ọ̀dọ̀ Lionel Messi àti Cristiano Ronaldo. Ǹjẹ́ jẹ́ mọ̀ wípé agbábọ́ọ̀lù tẹ́lẹ̀ rí fún orílẹ̀-èdè Nàìjíríà Ọbáfẹ́mi Martins ni ó ti sọ dímọ̀ pé èmi á mú Cristiano Ronaldo gẹ́gẹ́ bí greatest of all time agbábọ́ọ̀lù èyí tí ó dára jù lórílẹ̀-èdè àgbáláyé nígbà tó fi ojú di Messi wípé ta ni Messi ẹni tó ti fi ìgbà kan rí jẹ́ agbábọ́ọ̀lù tẹ́lẹ̀ rí fún ikọ̀ agbábọ́ọ̀lù Newcastle Inter Milan ló ti sọ dímọ̀ wípé Ronaldo bíi máṣíìnì òun ni Ronaldo tí kò lè tẹsẹ̀ dúró àti má máa gbá góòlù wọlé. Ẹni tó sọ eléyìí di mímọ̀ níbi ètò ìfọ̀rọ̀wérọ̀ kan èyí tí ó wáyé níbẹ̀ ni Ọbáfẹ́mi Martins ti sọ di mímọ̀ pé ṣe rí Messi yẹn ó ṣe bẹ́ẹ̀ ó ní ìgbéraga púpọ̀ ó ní tóun bá máa mú láàrin Messi àti Cristiano Ronaldo ni òun yóò mú o torí pé lásìkò yìí gbogbo ọ̀nà láti máa gbá góòlù wọlé ló máa ń jẹ Cristiano Ronaldo lógún torí ẹ̀ ló ń ṣe pè ní máṣíìnì. ẹ jọ̀ọ́ ẹ jẹ́ kí n fi àkókò yìí sọ di mímọ̀ fún yín wípé níbi làá ti máa gbé pété fún ti àárọ̀ òní lórí ètò lórí abala tá a pè ní láti orí pápá BGI TV. Ìròyìn wà lẹ́ o ìròyìn eré ìdárayá la ṣe kàtọ́ fún yín àwọn ìròyìn wà lẹ́ lọ́pọ̀ yanturu tá a fẹ́ máa mú wá lọ́lọ́kan èjèèjì fún yín ní àárọ̀ òní. Ọba aládé tó ṣeé ṣe kó lọ sẹ́wọ̀n àti pásítọ̀ kan báwo ló ṣe ṣe ọ̀rọ̀ yìí sí láǹfààní láti gbọ́ lẹ́kùnrẹ́rẹ́ ní àárọ̀ òní. Àwọn ọdẹ nílẹ̀ Yorùbá àwọn náà ti ṣe bẹ́ẹ̀ wọ́n ti fi ohùn lédè o ní pé kí ìjọba àpapọ̀ ṣèrànlọ́wọ́ fún àwọn nípa ti kíni nípa ti ara àti nípa ti ẹ̀mí torí àwọn ní nǹkan táwọn lè fi kojú àwọn èèyàn wọ̀nyí ní ilẹ̀ káàárọ̀ òjìrì. Àwọn èèyàn ni wọ́n fẹ́ kojú láǹfààní láti gbọ́ lẹ́kùnrẹ́rẹ́ ní àárọ̀ òní. Ìléríwo ni ààrẹ Bọ́lá Ahmed Tinubu ṣe fún àwọn ẹgbẹ́ òṣìṣẹ́ TUC lórílẹ̀‐èdè Nàìjíríà láǹfààní láti gbọ́ lẹ́kùnrẹ́rẹ́. Fẹ́mi Fálànà ó dá sí ọ̀rọ̀ orílẹ̀-èdè Nàìjíríà ọ̀nà wo ló ti gbà dá sí láǹfààní láti gbọ́ yẹn náà lẹ́kùnrẹ́rẹ́. ẹ jẹ́ lọ sókè náà kí n kọ́ náà mú tí mò ń tà tí n bá dé kí wá tẹ̀síwájú ẹ kú ìkàlẹ̀. bó ṣe ń lọ tó ní ìròyìn kọ́ńbọ̀kì tó jẹ́ yàjóyàjó ìròyìn àti ìsọfúnni àtìgbàdégbà àwọn ètò tó ké pọ́pọ́ filẹ̀ má yí kúò ń bẹ̀ má gbé kúò ń bẹ̀ máa jẹ̀gbádùn ẹ̀ lọ BGI TV bàbá gbàgede ìmọ̀ TV Èdùà Òkè ló dirí ẹwà fákòkò o bí ọ̀kín bá tú ìyẹ́ ẹ̀ díẹ̀ ẹwà rẹ̀ àkàlẹ̀ àkà oko ẹ kàn sí ẹ̀ka ìpolówó ọjà wa láti bá wa dòwò pọ̀ lórí +234 70 38 22 6160 fún àwọn tí ń bẹ lórílẹ̀‐èdè Nàìjíríà 070 38 22 6160 BGI TV bàbá gbàgede ìmọ̀ TV ọ̀gá ni kọ́ń láwùjọ kúta. Bàbá gbàgede ìmọ̀ tẹlifíṣọ̀n station ti dòde. BGI TV yìí mo fẹ́ máa wò ọ̀rọ̀ tó jẹ ti ń gbèsè mo fẹ́ gbọ́ ètò lóríṣiríṣi wọ́n wà lọ́lọ́kan òjọ̀kan ìròyìn tó kojú òṣùwọ̀n àtàwọn ọ̀rọ̀ àgbọ́ fi kọ́gbọ́n eré wọlé fún tẹ̀rù tọmọ tèwe tàgbà ẹ má fi para BGI TV mo fẹ́ máa wò. Ẹ káàbọ̀ padà sórí ètò Ojúmọ́ Aláyọ̀ níbi tá a dídúró yìí láti máa túṣu dé ìsàlẹ̀ ìkòkò àwọn ìròyìn yẹn lọ́lọ́kọ̀ òjọ̀kan gẹ́gẹ́ bí a ti ṣe mú àwọn kókó rí ìròyìn yẹn wá fún yín ṣáájú ní àárọ̀ òní láì dènà pẹ̀lú láì fi ọ̀pá pọ̀lọ̀pọ̀lọ̀ péjọ ẹ jẹ́ n sọ dìímọ̀ fún yín wípé ààrẹ Bọ́lá Ahmed Tinubu ló ti fi ìgbà kan sí ṣe ìlérí wípé ìṣèjọba rẹ̀ yóò máa rí wípé àwọn òṣìṣẹ́ lórílẹ̀‐èdè Nàìjíríà ni wọ́n ń jẹ àwọn ìgbádùn tó tọ́ sí wọn nípa ti ọ̀rọ̀ ètò ọrọ̀ ajé orílẹ̀‐èdè Nàìjíríà àti ṣíṣe àgbékalẹ̀ àyíká tó dára fún àwọn òṣìṣẹ́ ní orílẹ̀‐èdè Nàìjíríà. Ààrẹ Bọ́lá Ahmed Tinubu ni wọ́n sọ eléyìí láti ẹnu ẹni tí ń ṣe alákòóso fún ọ̀rọ̀ òṣìṣẹ́ àti ìgbaniwọlé Muhammadu Diyagi òun ni ó sọ eléyìí di mímọ̀ níbi tí
wọ́n ti ń ṣe àjọ̀dún 20 ọdún ti ẹgbẹ́ òṣìṣẹ́ TUC ní orílẹ̀-èdè Nàìjíríà gẹ́gẹ́ bí ó ti ṣe wáyé ní ìlú Àbújá ní àná òde yìí gẹ́gẹ́ bí wọ́n ti ṣe sọ di mímọ̀ wípé ẹ wo ààrẹ Bọ́lá Ahmed Tinubu ló ní èròǹgbà gidi fún gbogbo àwọn òṣìṣẹ́ lórílẹ̀-èdè Nàìjíríà láti rí wípé ọjọ́ iwájú wọn ó ṣe bẹ́ẹ̀ ó dára púpọ̀ gẹ́gẹ́ bí wọ́n ti ṣe sọ di mímọ̀ nínú ọ̀rọ̀ wọn wá ní ààrẹ Bọ́lá Ahmed Tinubu ló ti ń bu omi rin gbogbo àwọn nǹkan èyí tí yóò máa níṣe pẹ̀lú àwọn kankan tí ó jẹ́ àyíká tó dára fún àwọn òṣìṣẹ́ bákan náà ó fẹ́ jẹ́ kí wọ́n jẹ ìgbádùn àwọn àǹfààní tí yóò máa wá nípa ti ètò ọrọ̀ ajé orílẹ̀-èdè Nàìjíríà gẹ́gẹ́ bí ẹni yìí ti ṣe sọ di mímọ̀ nínú ọ̀rọ̀ rẹ̀ ní pé ààrẹ Bọ́lá Ahmed Tinubu wọ́n mú ọ̀rọ̀ ẹ̀yin òṣìṣẹ́ TUC wọ́n mú lókùnkúndùn kódà wọ́n fẹ́ máa ṣe àwọn àgbékalẹ̀ ètò ìdánilẹ́kọ̀ọ́ kan bíi training tó yóò dá lórí iṣẹ́ ọwọ́ bákan náà wọn yóò máa ró yín lágbára nípa ti àwọn nǹkan kan tẹ́ nílò láti máa ṣe ojúṣe yín lórílẹ̀‐èdè Nàìjíríà ààrẹ Bọ́lá Ahmed Tinubu wọ́n tún ṣe ìlérí o fún ìgbà kejì fún àwọn òṣìṣẹ́ TUC níbàámu bí wọ́n ṣe pé 20 ọdún lókè erùpẹ̀ ẹ jẹ́ n kúrò níbẹ̀ inú ìwé ìròyìn leadership òun ni mo ti rí ìròyìn tí mo kà tán ní àárọ̀ òní báyìí ẹ jẹ́ kí n lọ sí ọ̀dọ̀ ìyàwó ààrẹ obìnrin àkọ́kọ́ lórílẹ̀‐èdè Nàìjíríà lásìkò yìí ìyàwó ààrẹ ló mà ti darapọ̀ mọ́ ògúnlọ́gọ̀ àwọn ènìyàn lórílẹ̀‐èdè Nàìjíríà wípé ẹ wò ó lásìkò yìí mo fẹ́ fi àsìkò yìí pè fún ṣíṣe àwọn ìwà kan wíwu àwọn ìwà kan láti jọ fi ọwọ́ sowọ́pọ̀ gbógun ti àrùn èyí tí ó ṣeéṣe kó gbẹ̀mí lẹ́nu ènìyàn tá a mọ̀ sí màléríà yìí gẹ́gẹ́ bí ìyàwó ààrẹ ti ṣe sọ di mímọ̀ wípé òun rí àwọn àrùn wọ̀nyí gẹ́gẹ́ bí ohun tí ó ṣe kí ni òun rí gẹ́gẹ́ bí nǹkan tí ó jẹ́ èyí tí ó lè mú ìpalára wá fún wa ní orílẹ̀-èdè Nàìjíríà gẹ́gẹ́ bí ìyàwó ààrẹ ti ṣe sọ di mímọ̀ nínú ọ̀rọ̀ wọn nígbà tí wọ́n pè wọ́n láti wá sọ̀rọ̀ ní ibi àjọ̀dún ìsàmìsí ayẹyẹ àyájọ́ World Malaria Day ti ọdún 2025 nínú ọ̀rọ̀ tí ìyàwó ààrẹ Bọ́lá Ahmed Tinubu sọ ìyẹn aṣòfin Olúrẹ̀mí Tinubu wọ́n ní àwọn rọ gbogbo àwọn àjọ ti ìjọba àwọn ènìyàn lẹ́ka ètò aládàáni tó fi mọ́ àwọn òṣìṣẹ́ ètò ìlera tó fi mọ́ àwọn ọba aládé àwọn olórí ìlú lọ́lọ́kọ̀ òjọ̀kan wípé ẹ dákun ẹ dábọ̀ ẹ jẹ́ ká fi ọwọ́ sowọ́pọ̀ ká gbógun ti àrùn màléríà láti jẹ́ pé ó di ohun ìgbàgbé kó sì wá sí òpin ní orílẹ̀-èdè Nàìjíríà wípé a kò lè dá eléyìí ṣe a gbọ́dọ̀ jọ fọwọ́sowọ́pọ̀ torí igi kan ò lè dágbó ṣe ìyàwó ààrẹ Olúrẹ̀mí Tinubu ó sọ̀rọ̀ ó ní nípa ti àwọn gẹ́gẹ́ bí ìjọba àpapọ̀ torílẹ̀-èdè Nàìjíríà àwọn á gbìyànjú láti rí pé gbogbo àwọn nǹkan wọ̀nyí ó ṣe kí ni ó dúró déédéé lórílẹ̀-èdè Nàìjíríà àwọn yóò sì rí pé gbogbo àyíká ni ó wà ní mímọ́ tónítóní láti rí wípé àrùn wọ̀nyí kò ṣe bẹ́ẹ̀ wọn ò dápálá wọ àárín àwọn ènìyàn ìyàwó ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà aṣòfin Olúrẹ̀mí Tinubu ó sọ̀rọ̀ ó ní ẹ jẹ́ ká fi ọwọ́ sowọ́pọ̀ láti gbógun ti àrùn màléríà ní orílẹ̀-èdè Nàìjíríà ẹ lọ sínú ìwé ìròyìn The Nation ní àárọ̀ òní kẹlọ kà á lẹ́kùnrẹ́rẹ́ ó dá ẹ jẹ́ kí n kúrò níbẹ̀ ẹ jẹ́ n sọ di mímọ̀ fún yín wípé ẹnìkan tí ń ṣe igbákejì abẹnugan ilé ìgbìmọ̀ aṣòfin ti orílẹ̀-èdè Nàìjíríà òun ni ó mà ti ń sọ̀rọ̀ níbi tí ọ̀rọ̀ dé dúró lásìkò yìí ó wípé òun mà ti ṣe bẹ́ẹ̀ òun ti gba àwọn èèyàn tirẹ̀ òun ti gbà wọ́n ní àmọ̀ràn láti ṣe bẹ́ẹ̀ tẹ̀lé gbogbo ohun tí ààrẹ Bọ́lá Ahmed Tinubu láti tẹ̀lé èròǹgbà rẹ̀ ẹni tí orúkọ rẹ̀ jẹ́ Benjamin Kalu òun ni ó ti rọ gbogbo àwọn èèyàn láti
láti apá gúúsù ìlà oòrùn orílẹ̀-èdè Nàìjíríà wípé ẹ̀yin náà ẹ súnmọ́ bí ẹ darapọ̀ mọ́ ìlànà tí ààrẹ Bọ́lá Ahmed Tinubu ń tọ̀ yìí ní orílẹ̀-èdè Nàìjíríà. Kalu ẹni tó sọ di mọ̀ wípé ààrẹ Bọ́lá Ahmed Tinubu ni ó ti ń ṣe àwọn nǹkan ìwúrí fún àwọn ará gúúsù ìlà oòrùn lórílẹ̀-èdè Nàìjíríà gẹ́gẹ́ bí ó ti ṣe sọ di mímọ̀ wípé ẹ jẹ́ kí eléyìí kó má tán síbẹ̀ a ti mọ̀ wípé àwa náà a ti gbìyànjú tó ní orílẹ̀-èdè Nàìjíríà ẹ jẹ́ káwa náà fi ẹ̀mí ìmoore hàn sí ààrẹ Bọ́lá Ahmed Tinubu láti bá jẹ́ ohun tó fẹ́ jẹ́ ní orílẹ̀-èdè Nàìjíríà. Ó pèpè yìí ní ìlú Umuahia lásìkò tó lọ sí aṣọ lójú eégún àkànṣe iṣẹ́ kan níbẹ̀ ní igbákejì abẹnugan ilé ìgbìmọ̀ aṣòfin orílẹ̀-èdè Nàìjíríà Kalu ti wá sọ di mímọ̀ pé ẹ wo eléyìí tá a tún wá ṣe yìí a tún mú ohun ìdàgbàsókè bá wa ní orílẹ̀-èdè Nàìjíríà àti lápá ìlà oòrùn orílẹ̀-èdè Nàìjíríà. Ó ní ẹ wò àṣeyọrí eléyìí ọ̀kan gbòógì ni ó nínú èròǹgbà ààrẹ Bọ́lá Ahmed Tinubu. Mo rọ̀ yín o ẹ jẹ́ ká ṣe àtìlẹ́yìn fún ààrẹ Bọ́lá Ahmed Tinubu lásìkò yìí àti lọ́dún 2027 tí a bá ṣe pọ̀pọ̀ ṣìṣì ọdún ètò ìdìbò lórílẹ̀‐èdè Nàìjíríà. Ìyẹn jẹ́ gẹ́gẹ́ bó ṣe jẹyọ nínú ìwé ìròyìn Daily Post ní àárọ̀ òní. Ó dá o ẹ jẹ́ kí n tẹ̀ sí ọwọ́ iwájú. Ǹjẹ́ jẹ́ mọ̀ wípé àwọn ẹgbẹ́ kan ni wọ́n ti ṣe bẹ́ẹ̀ ni wọ́n ti rọ ààrẹ Bọ́lá Ahmed Tinubu wípé ẹ wò ààrẹ Bọ́lá Ahmed Tinubu ó gbọ́dọ̀ ṣe nǹkan pàjáwìrì lásìkò yìí wọ́n ní àwọn èèyàn kan tí wọ́n pa àjọ wọn ní the Nigerian Baptist Convention ni wọ́n ti ké sí ààrẹ Bọ́lá Ahmed Tinubu láti pe ìpàdé lórí ètò ààbò lásìkò yìí pẹ̀lú àwọn ààrẹ àná àwọn èèyàn tí wọ́n ti fi ìgbà kan rí jẹ́ olórí ìpínlẹ̀ ní orílẹ̀-èdè Nàìjíríà wípé kí wọ́n gbìyànjú láti ṣe dáadáa lásìkò yìí nípa ti ìpàdé èyí tí ààrẹ Tinubu gbọ́dọ̀ pè wọ́n sí wípé ètò ààbò orílẹ̀-èdè Nàìjíríà àwọn gbọ́dọ̀ gbìyànjú láti ṣe o nítorí pé igi kan ò lè dágbó ṣe fún ààrẹ Bọ́lá Ahmed Tinubu ni àwọn ṣe ń sọ gbogbo eléyìí láti ránṣẹ́ sí ààrẹ Bọ́lá Ahmed Tinubu. Ẹni tó sọ̀rọ̀ yìí òun náà ni ẹni tí ń ṣe ààrẹ fún ẹgbẹ́ náà Reverend Dr. Israel Akànjí òun ló pèpè yìí lásìkò ìpàdé rẹ̀ pẹ̀lú àwọn oníròyìn ní ìlú Èkó níbi tí wọ́n ti ń ṣe ìfilọ́lẹ̀ ìpàdé wọn tí wọ́n máa ń ṣe lọ́dọọdún. Níbẹ̀ ló ti fi àǹfààní náà ké sí ààrẹ Bọ́lá Ahmed Tinubu wípé ààrẹ o ẹ jẹ́ kí a bá yín sọ̀rọ̀ lásìkò yìí torí àǹfààní ńlá la rí yìí láti bá yín sọ̀rọ̀. Reverend Akànjí wá sọ di mọ̀ pé ẹ jọ̀ọ́ níbi tí nǹkan dé dúró yìí lórílẹ̀‐èdè Nàìjíríà ẹ lè dá ṣe o ẹ tètè kàn sí àwọn èèyàn tí wọ́n ti fi ìgbà kan rí jẹ́ ààrẹ lórílẹ̀‐èdè Nàìjíríà àti àwọn olórí ìpínlẹ̀ lọ́lọ́kọ̀ òjọ̀kan ní pé kí wọ́n bá yín jókòó jíròrò lórí ọ̀nà àbáyọ sí ìṣòro ètò ààbò lórílẹ̀‐èdè Nàìjíríà. Bákan náà ni wọ́n mẹ́nu bà ọ̀rọ̀ ìdásílẹ̀ ọlọ́pàá ìpínlẹ̀ wípé tí ààrẹ bá lè gbìyànjú mú eléyìí lókùnkúndùn àṣebẹ́ a ní ìtumọ̀ púpọ̀. Wọ́n ti ké sí ààrẹ o ààrẹ Bọ́lá Ahmed Tinubu ni o láti pe ìpàdé lórí ètò ààbò lórílẹ̀‐èdè Nàìjíríà. Ó dá ìyẹn jẹ́ gẹ́gẹ́ bó ṣe jẹ́ ní àsìkò yẹn. Ó dá ẹjẹ́ ń lọ sí ibi tí ọ̀rọ̀ ti ṣe bí ọ̀rọ̀ níbi tí àwọn àjọ aṣọ́bodè ní orílẹ̀-èdè Nàìjíríà níbi tí wọ́n tuntun sọ di mímọ̀ lásìkò yìí wípé ẹ wò ó níbi tí ọ̀rọ̀ dé dúró yìí ẹ jẹ́ ká sọ ọ́ gẹ́gẹ́ bó ṣe yẹ ká sọ kó lè rí bó ṣe yẹ kí ó rí. Àjọ aṣọ́bodè Nigerian Custom ní orílẹ̀-èdè Nàìjíríà ni wọ́n mà ti sọ ọ̀rọ̀ kan ní pé ẹ wò ó ẹ jẹ́ sọ di mímọ̀ fún yín wípé nǹkan tó ń fà á tí a kò fi rí àwọn èèyàn láti bá wa ṣe ìdúnàdúrà ní pápákọ̀ ẹrù tiwa òun ni wípé ètò ààbò ó ti ń kọ àwọn ènìyàn lóminú púpọ̀ èyí tí kò fún wọn láǹfààní láti lè máa ṣe bí ó ṣe yẹ kí wọ́n ṣe nípa ti káràkátà wọn. Àjọ aṣọ́bodè àwọn ni wọ́n sọ eléyìí láti ẹnu ẹni tí ń ṣe adarí wọn tó wà ní ẹ̀ka ti Zone C ní ìlú Port
sákọ̀tù gẹ́gẹ́ bí ọ̀gbẹ́ni náà ti ṣe sọ di mímọ̀ wípé ẹ wò ó màá sọ gẹ́gẹ́ bó ṣe yẹ kó rí. ẹni tí orúkọ rẹ̀ jẹ́ Sambo Dangaladima òun ló sọ eléyìí dímọ̀ lásìkò tó ń gba àlejò àwọn ìgbìmọ̀ kan tí wọ́n jẹ́ ti àjọ aṣọ́bodè ní orílẹ̀-èdè Nàìjíríà. níbẹ̀ ni yóò ti sọ dímọ̀ fún wọn wípé ohun tó ń kan àwọn lóminú kì í máa ń ṣe ohun kékeré. ètò ààbò ó wà lára rẹ̀, ojú ọ̀nà tí ò dáa ní àwọn ibì kan ó wà lára rẹ̀. kódà àwọn nǹkan yìí ló ń jẹ́ kí a má pa owó wọlé lábẹ́lẹ̀ dáadáa fún orílẹ̀-èdè Nàìjíríà tó fi di wípé a kò mọ̀ ṣe tó nípa ti pípa owó wọlé fún orílẹ̀-èdè Nàìjíríà. ẹ wò ó wọ́n sọ̀rọ̀ ilẹ̀kùn o wípé ohun tí ó ń fàárẹ̀ o tí ẹ kò fi rówó láti apá ọ̀dọ̀ tiwa, ojú ọ̀nà tí ò dáa, ètò ààbò àti àwọn nǹkan mìíràn ní àjọ aṣọ́bodè custom lórílẹ̀-èdè Nàìjíríà ni wọn kò fi rówó pa wọlé dáadáa lórílẹ̀-èdè Nàìjíríà o. níwèé ìròyìn The Nation òun ni mo ti rí ní àárọ̀ òní. ẹ lọ kà á lẹ́kùnrẹ́rẹ́ gẹ́gẹ́ bí a ti kọ̀wé rẹ̀. ó dá o ẹ jẹ́ n kúrò níbẹ̀, ẹ jẹ́ kí n lọ sọ́dọ̀ Nyesom Wike. kí ni Nyesom Wike ń sọ lásìkò yìí? ẹ wá gbọ́ o ibi tí ọ̀rọ̀ dé dúró. ẹ má gbàgbé wípé làásìgbò ló sì ń ṣẹlẹ̀ ní ìpínlẹ̀ Rivers, èyí tí ó mú kí wọ́n ní kí gómìnà tẹ́lẹ̀ rí níbẹ̀ ìyẹn Fubara kó lọ rọ́kúnlé fún oṣù mẹ́fà tí wọ́n sì gbé Ibias sí ipò náà láti máa tukọ̀ ìpínlẹ̀ náà lọ. níbi tí ọ̀rọ̀ wá dé dúró yìí, ẹni tí ń ṣe alákòóso fún olúùlú ilẹ̀ wa Àbújá Nyesom Wike, ẹ má gbàgbé wípé oríṣiríṣi ọ̀rọ̀ náà ló ti ṣẹ́ mọ́ òun náà lórí wípé òun náà pẹ̀lú àwọn tí ń fa làásìgbò ní ìpínlẹ̀ Rivers. níbi tí ọ̀rọ̀ wá dé dúró yìí, Nyesom Wike ti wá sọ dímọ̀ pé ẹ wò ó kò sí bẹ́ẹ̀ sì lè bá àwọn èèyàn jẹ́ tó ní ìpínlẹ̀ Rivers kò lè mú àlàáfíà padà sí ìpínlẹ̀ Rivers. ó wá ní kí àlàáfíà lè jọba ní ìpínlẹ̀ Rivers. ó ní kí gbogbo àwọn alẹ́nulọ́rọ̀ ní ìpínlẹ̀ náà tó fi mọ́ àwọn ọmọ ilé ìgbìmọ̀ aṣòfin ní ìpínlẹ̀ náà wọ́n gbọ́dọ̀ ṣe kí ni, wọ́n gbọ́dọ̀ jẹ́ olótìtọ́ pẹ̀lú ohun tí wọ́n gbé dání. ó sọ eléyìí di mímọ̀ látàrí bí òun náà ṣe ń rí bí nǹkan ṣe ń lọ ní ìpínlẹ̀ Rivers lásìkò yìí. ẹ má gbàgbé pé Nyesom Wike ló ti fi gbà kan ní jẹ́ gómìnà ìpínlẹ̀ náà. ó sọ eléyìí di mímọ̀ lásìkò ètò ìdúpẹ́ kan èyí tí wọ́n ṣe lórúkọ ẹnìkan tó ti fi ìgbà kan rí jẹ́ ọmọ ilé ìgbìmọ̀ aṣòfin orílẹ̀-èdè Nàìjíríà ní ìlú Port Harcourt lọ́jọ́ Ẹtì Friday. níbẹ̀ ni yóò ti sọ di mímọ̀ wípé ẹ wò oríṣiríṣi ìwọ́de ni mo ti rí wípé kí wọ́n dá ẹni tí ń ṣe gómìnà Fubara padà. ó wá sọ di mímọ̀ wípé òun lè sọ lásìkò yìí torí ó tọ́ sí òun lẹ́nu wípé àwọn èèyàn kan ní ìpínlẹ̀ náà, àwọn bíi ọba aládé, àwọn olórí ìlú àti àwọn èèyàn kan ni wọ́n ṣe bẹ́ẹ̀ ni wọ́n tún ń bu omi rin àwọn nǹkan wọ̀nyí látàrí bí wọ́n ṣe ń bọ ẹnu àtẹ́lù àwọn èèyàn tí wọ́n ń bá àwọn èèyàn lórúkọ jẹ́. ó ní pàápàá jùlọ àwọn ọba aládé wọn kò jẹ́ olótìtọ́ rárá nípa ti ìgbìyànjú wọn láti rí pé wàhálà lásìgbò ní ìpínlẹ̀ Rivers ó ṣe bẹ́ẹ̀ ó di ohun ìgbàgbé. ẹ wò Nyesom Wike sọ̀rọ̀ ó ní kò sí bí a ṣe lè máa bára wa jẹ́ tó kí àwọn èèyàn máa ṣe ìwọ́de káàkiri lórí ohun tó ń ṣẹlẹ̀ ní ìpínlẹ̀ Rivers. kò lè ṣe kí ni, kò lè mú àlàáfíà wá àfi tí wọ́n bá mọ iye ohun tí wọ́n gbé dání ní ìpínlẹ̀ Rivers. inú ìwé ìròyìn Punch òun ni mo ti Punch síta láàárọ̀ yìí. Nyesom Wike ó ti sọ ohun tí yóò mú àlàáfíà wá sí ìpínlẹ̀ Rivers. ẹ jẹ́ lọ sókè náà kí lọ́kọ̀ lọ́wọ́ tí mò ń tà tí bá dé kí wá tẹ̀síwájú ẹ pé ìkàlẹ̀. èmi ni aláìlúwà ọba dókítà Adédòkun Ọmọnìyí Àṣọlá Bọ́lárìn aróyin kẹ́yè kínní ọ̀ràngún ti ìlú Òkè Ìlá ní ìpínlẹ̀ Ọ̀ṣun. ẹ̀yin èèyàn wa mo rọ̀ yín o, ẹ máa bá mi wo BGI TV, bàbá gbàgede, olólùfẹ́ Yorùbá ni, ó fẹ́ òótọ́ sísọ, ó máa fẹ́ràn àwọn ènìyàn, ó fẹ́ràn wa nílẹ̀ Yorùbá. ẹ máa wo ibi tó yẹ ká máa bò ní gbogbo ìgbà, ibi tá a bá dẹ̀ ti lè ran ilé iṣẹ́ yìí lọ́wọ́ ẹ jẹ́ ká ràn wọ́n lọ́wọ́. wọ́n ń ṣe nǹkan tọ́lọ́run nìkan wá ṣe ni.
ojú wa ò ní fọ́ o, etí wa ò ní di o, iléeṣẹ́ náà kò ní dàrú, iléeṣẹ́ náà á máa dàgbà sókè ní BGI TV. Ẹ má fi ṣeré, ẹ máa wò lóòrèkóòrè. Ẹ káàbọ̀ padà sórí ètò Ojúmọ́ Aláyọ̀ gẹ́gẹ́ bí a ti kọ̀wé rẹ̀ ní àárọ̀ òní. Láì dènà pẹ̀lú láì fi ọ̀pá pọ̀lọpọ̀lọ péjọ, ẹ jẹ́ kí n sọ di mímọ̀ fún yín wípé Yorùbá bọ̀ wọ́n níbi tá a bá roko tì sí ibẹ̀ láti ń tẹ̀ sí ọwọ́ iwájú ní àárọ̀ òní. Ẹ má gbàgbé pé ìpolówó ọjà làgúnmọ̀wò ẹ̀yin tẹ́ ti bá wá dòpọ̀ ẹ lè wí pé bẹ́ẹ̀ ni a ṣe máa ń ṣe fún wọn ní ìkànnì tí a wáyé wípé a máa ń ṣe ẹ sì máa ń rí èsì rẹ̀ gẹ́gẹ́ bí ajé ṣe ń bu bàjẹ́ fún yín nípa tí ìpolówó ọjà tá à ń ṣe fún yín lápá bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tó ń lọ lójú amóhùnmáwòrán yín òun ní kẹ́yìn láǹfààní láti ṣe kíni láti gbà kàn sí ẹ̀ka ìpolówó ọjà wa nìkan tí a wà yìí. Ó dá ẹ jẹ́ kí n kúrò níbẹ̀, ẹ jẹ́ kí n tẹ̀ sí ọwọ́ iwájú níbi tí mo dé dúró yìí. Fẹ́mi Fálànà gbajúgbajà agbẹjọ́rò èyí tí ń jà fún ẹ̀tọ́ ọmọ ènìyàn lórílẹ̀‐èdè Nàìjíríà. Fẹ́mi Fálànà ni ó ti bu ẹnu àtẹ́ lu ìjọba àpapọ̀ orílẹ̀‐èdè Nàìjíríà wípé wọ́n fi ààyè gba ẹni tí wọ́n ní kó máa jẹ́ adarí fún ìpínlẹ̀ Rivers lásìkò yìí, ìyẹn Admiral Ibok Ete Ibas, wípé ó yọjú síbi ìpàdé ìgbìmọ̀ ti ìjọba àpapọ̀ orílẹ̀‐èdè Nàìjíríà tá a mọ̀ sí NEC meeting. Ibas ẹni tí ó wá síbi ìpàdé náà gẹ́gẹ́ bí ẹni tí ń ṣe igbákejì ààrẹ orílẹ̀‐èdè Nàìjíríà Kashim Shettima ṣe ti darí ìpàdé yìí ní ọjọ́bọ̀ Thursday ní ìlú Àbújá. Gẹ́gẹ́ bí Fẹ́mi Fálànà ti ṣe máa ń bá àwọn oníròyìn sọ̀rọ̀ lọ́jọ́ Ẹtì Friday àná ló ti bu ẹnu àtẹ́ lu irúfẹ́ ìgbésẹ̀ yìí wípé wọ́n fi àyè gba Ibas láti ṣe kíni láti yọjú síbi ìpàdé náà. Wọ́n ní irú ìgbésẹ̀ yìí ó ti tàpá sí ìwé òfin ti orílẹ̀-èdè Nàìjíríà. Gẹ́gẹ́ bí Fẹ́mi Fálànà ṣe ti sọ dímọ̀ wípé kò sí òfin kan tí ó fi àyè gba yìí pé ẹni tí ó jẹ́ gómìnà fìdíhẹ́ àbí adarí kan ní ìpínlẹ̀ kan látàrí ohun tí ó ṣẹlẹ̀ níbẹ̀ láti máa yọjú síbi irúfẹ́ ìpàdé èyí tó ṣe pàtàkì fún orílẹ̀-èdè Nàìjíríà ní àsìkò yìí. Gẹ́gẹ́ bí Fẹ́mi Fálànà ti ṣe wá sọ di mímọ̀ wípé àwọn tí wọ́n tọ́ láti yọjú síbi ìpàdé náà ni àwọn gómìnà tí wọ́n dìbò yàn. Bákan náà igbákejì ààrẹ òun náà láǹfààní láti wà níbẹ̀, ṣùgbọ́n ṣe rí àwọn èèyàn bíi Ibas yìí wọn kò ní òun ṣe o níbi ìpàdé náà, torí náà òun ò mọ ìdí tí wọ́n fi ní kí òun náà yọjú síbi ìpàdé náà. Fẹ́mi Fálànà ó yànnàná oríṣiríṣi àwọn nǹkan kan láti rí pé ó gbé ọ̀rọ̀ rẹ̀ lẹ́yìn, ó kín ọ̀rọ̀ rẹ̀ lẹ́yìn wípé torí pé ẹni yìí kì í ṣe ènìyàn tí àwọn ará ìlú dìbò yàn, àwọn tí wọ́n bá dìbò yàn nìkan ni wọ́n lè ṣe kíni ni wọ́n lè pè síbi ìpàdé náà. Fẹ́mi Fálànà wá ká ọ̀rọ̀ rẹ̀ nílẹ̀ wípé ẹ wò ìjọba àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà ni wọ́n máa ń gbà wípé ohun tó bá wù àwọn làwọn lè ṣe, àwọn sì lè ṣe é káwọn mú jẹ ní orílẹ̀-èdè Nàìjíríà. Fẹ́mi Fálànà ó bu ẹnu àtẹ́ lu ìjọba àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà o látàrí bí wọ́n ṣe fi àyè gba ẹni tí ń ṣe gómìnà fìdíhẹ́ ní ìpínlẹ̀ Rivers ní àsìkò yìí. Ìyẹn jẹ́ gẹ́gẹ́ bó ṣe jẹ́ ní apá abẹ̀yẹn. Ó dá ẹ jẹ́ kí n lọ sí ọ̀dọ̀ ọba aládé ní ilẹ̀ Káàárọ̀ Oòjíire gẹ́gẹ́ bí ìròyìn kan tí ń ṣe bẹ́ẹ̀ tó ń fi ìdí rẹ̀ múlẹ̀ lásìkò yìí. Kò tí ì tán o, ẹ rántí ọba Àpètù ìtì ìlú Ìpètù Modù ní ìpínlẹ̀ Ọ̀ṣun, ọba Joseph Olóyèdé òun àti pásítọ̀ kan tí ó jẹ́ ti orílẹ̀-èdè Nàìjíríà Edward Olúwasanmi ni wọ́n ti ń kojú ẹ̀sùn kan lásìkò yìí. Ẹ̀sùn ìwà ìlú jìbìtì ni wọ́n sì fi kàn wọ́n ní orílẹ̀-èdè United States. Wọ́n ní wọ́n ti ń sọ di mímọ̀ pé wọ́n jẹ̀bi ẹ̀sùn yìí o, èyí pé wọ́n gba ìjọba orílẹ̀-èdè náà, wọ́n gba wọn pẹ̀lú owó rọ̀gbọ̀rọ̀gbọ̀ èyí tí wọ́n gbé kalẹ̀ fún wọn láti fi ṣe ohun ìrànlọ́wọ́ nípa ti àjàkálẹ̀ àrùn COVID-19 ní ìgbà náà. Ọba Olóyèdé yìí ni ó jẹ́ ẹni tí ń ṣe olùṣírò tí ó fìdí kalẹ̀ sí orílẹ̀-èdè US tí ó sì mọ̀ nípa àwọn nǹkan
nǹkan tí a bá sọ̀rọ̀ nípa ìmọ̀ ẹ̀rọ kọ̀ǹpútà kó tó di wípé wọ́n yàn án sí ọba ní ìlú Ìpètùmọ́dù ní oṣù keje ọdún 2019. wọ́n ní ọba yìí àti pásítọ̀ Olúwasanmi yìí ní ọwọ́ bá o ní ọdún tí ó kọjá wípé wọ́n kópa ribiribi láti gba orílẹ̀-èdè United States pẹ̀lú owó rọ̀gbùrọ̀gbù tí iye rẹ̀ tó $4.2 million láti sọ wípé àwọn fẹ́ fi ṣohun amáyédẹrùn lásìkò àjàkálẹ̀ àrùn COVID-19 ní orílẹ̀-èdè Nàìjíríà. wọ́n ní àwọn méjèèjì yìí ni wọ́n ti wá mú ojú wọn bá ilé ẹjọ́ o. wọ́n sì ti fi ẹ̀sùn 13 wọ́n ti fi kàn wọ́n wípé wọ́n lọ́wọ́ sí oríṣiríṣi ìwà tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ ìlú jìbìtì gẹ́gẹ́ bí wọ́n ti wá mú wọn dé iwájú adájọ́ Christopher Boyko ní ilé ẹjọ́ tó fìdí kalẹ̀ sí USA ni wọ́n ti wá sọ di mọ̀ pé pẹ̀lú bí tí ọ̀rọ̀ ń lọ yìí ó ṣeé ṣe kí wọ́n rán ọba aládé kí wọ́n rán lọ sí ẹ̀wọ̀n pẹ̀lú ẹnì kejì rẹ̀ tí ń ṣe pásítọ̀ Olúwasanmi gẹ́gẹ́ bí wọ́n ti ṣe sọ di mímọ̀ ní àsìkò yìí. bákan náà ni wọ́n ti gbé ẹsẹ̀ lé gbogbo àwọn nǹkan rẹ̀ tí ó dàbí dúkìá gẹ́gẹ́ bí wọ́n ti ṣe sọ di mímọ̀ nínú ìròyìn yẹn tí wọ́n fi léde ní àárọ̀ òní. ẹ wo gbogbo ẹ̀ ó ti dá lórí ọba aládé kan ní ilẹ̀ káàárọ̀ òjíire ọba ìlú Ìpètùmọ́dù ní ìpínlẹ̀ Ọ̀ṣun. wọ́n ní ọba yìí jẹ̀bi ìwà ìlú jìbìtì ọba yìí ni àwọn nǹkan tí ń pè ní ọba 419 ọba yahoo lásìkò yìí. wọ́n ló ṣeéṣe kí ọba yìí ó ṣe bẹ́ẹ̀ ó di èrò ọgbà ẹ̀wọ̀n gẹ́gẹ́ bí wọ́n ti ṣe fi ìròyìn náà léde ní àárọ̀ òní. ó dá ẹ jẹ́ kí n kúrò níbẹ̀ ní ìwé ìròyìn Punch ní kẹ́tì lọ́ka ìròyìn yẹn lẹ́kùnrẹ́rẹ́. ẹ jẹ́ kí n lọ sí ọ̀dọ̀ àwọn ẹni tí wọ́n jẹ́ ọdẹ ní orílẹ̀-èdè Nàìjíríà látàrí bí gbogbo ẹ̀ ṣe dojúrú lẹ́ka ti ètò ààbò lórílẹ̀-èdè Nàìjíríà báyìí. àwọn àgbẹ̀ àti àwọn ọdẹ ni wọ́n ti fi ohùn ṣọ̀kan o ni wọ́n ti ké sí ìjọba àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà wípé àwa náà máa ní ọ̀nà tá a lè fi ràn yín lọ́wọ́ tẹ́ ẹ bá lè ṣe kíni tẹ́ ẹ bá lè ró wa lágbára. àwọn wo ni wọ́n ń jẹ́ Boko Haram, àwọn wo ni wọ́n ń jẹ́ Fúlàní, àwọn wo ni wọ́n ń jẹ́ ISWAP, àwọn wo ni wọ́n ń jẹ́ Làkúràwá. a máa lé wọn dànù, ẹsẹ̀ wọn ò ní balẹ̀ nínú àwọn igbó wa lọ́lọ́kọ̀ òjọ̀kan gẹ́gẹ́ bí àgbáríjọ àwọn ẹgbẹ́ ọlọ́dẹ lórílẹ̀-èdè Nàìjíríà tó fi mọ́ Àgbẹ̀kọ̀yà Farmers Society of Nigeria àti ẹgbẹ́ OPC ni wọ́n ti ń tẹnumọ́ ọ̀rọ̀ wípé ẹ ró wa lágbára nípa ti ẹ̀mí, nípa ti ara, nípa ti bẹ́ẹ̀ ṣe máa tírẹ́nì wa àti àwọn nǹkan kan láti lọ kojú àwọn aráàbí yìí nínú igbó èyí tí wọ́n fi orí pamọ́ sí. tẹ́ bá lè ṣe eléyìí fún wa, àwa ṣe kí ni àṣejúṣe wa gẹ́gẹ́ bí ọdẹ àti àgbẹ̀ láti rí pé àfinamọ́ àwọn aráàbí yìí láti kúrò nínú igbó tí wọ́n ti ń ṣe iṣẹ́ láàbí yìí. wọ́n sọ di mímọ̀ pé ẹ má gbàgbé o wípé àwọn èèyàn tí wọ́n ṣekú pa ní ìpínlẹ̀ Plateau ní ọ̀sẹ̀ tí ó kọjá sẹ́yìn yìí kì máa ń ṣe kékeré torí wípé gbogbo ẹ̀ ni àwa náà ń gbọ́, a sì lè lájúlẹ̀ kí tàlùbọ́ kò wọ́ níbi tí ọ̀rọ̀ dé dó yìí ni a fi wá ń rọ ìjọba orílẹ̀-èdè Nàìjíríà wípé ẹ jẹ́ ká sọ di mímọ̀ fún yín pé a lè ṣèrànlọ́wọ́ fún yín gẹ́gẹ́ bí a ti ṣe jẹ́ ní ilẹ̀ káàárọ̀ òjíire torí pé tógun ẹni bá dáni lójú afíngbárí ni àwa kẹ̀ à ń ní ohun tá a lè fi mú àwọn aráabí yìí gẹ́gẹ́ bí àwọn Àgbẹ̀kọ̀yà àti àwọn ọdẹ ṣe ti ń sọ eléyìí di mímọ̀. wọ́n ní àṣẹ làwọn retí o láti ọ̀dọ̀ ààrẹ Bọ́lá Ahmed Tinubu pé kí àwọn bọ́ sí ojú iṣẹ́ lẹ́yìn tí wọ́n bá ró àwọn lágbára tán gẹ́gẹ́ bí wọ́n ṣe sọ di mímọ̀. àwọn ọdẹ àwọn àgbẹ̀ wọ́n ti fi ohùn ṣọ̀kan o láti ṣe ìrànlọ́wọ́ fún ìjọba àpapọ̀ lórílẹ̀-èdè Nàìjíríà lórí ọ̀rọ̀ ètò ààbò tó ti fi ẹ̀gbẹ́ ń gànà lásìkò yìí. ìyẹn jẹ́ gẹ́gẹ́ bó ṣe jẹ́ ní apá àbẹ̀yẹn. ó dá ẹ̀jẹ̀ ń lọ sí ibi tí ìròyìn eléyìí ti jẹ́ ìròyìn kàyéfì ní ìpínlẹ̀ Ògùn ni ó ti ṣẹlẹ̀ o. wọ́n ní ìyá àgbà kan ni wọ́n ti ṣe bẹ́ẹ̀ ni wọ́n ti ṣe àwárí òkú rẹ̀. arábìnrin yìí, ìyá àgbà yìí tí orúkọ rẹ̀ jẹ́ Ayọ̀délé Ògúndípẹ̀ ni wọ́n kọ́kọ́ sọ di mímọ̀ pé ìyá náà ó di àwátì o lọ́jọ́ 24 oṣù tí a wà yìí kó tó di wípé wọ́n wá ṣe àwárí òkú ìyá yìí nínú oko rẹ̀ ní agbègbè ọjà Ọ̀dàn. ẹni tí ń ṣe alukoro fún iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ògùn Ọmọlọ́lá Òdútọ́lá ló fi eléyìí
léde tó sì fi ìdí rẹ̀ múlẹ̀ ní ọjọ́ ẹtì Friday àná wípé iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ògùn ni wọ́n ti bọ́ sí ojú iṣẹ́ o wọ́n sì ti ń ṣe iṣẹ́ ìwádìí ní fínífíní láti rí pé àwọn mọ ohun tí ó ṣẹlẹ̀ nípa ti ikú ẹni yìí tí ó jẹ́ ìyá àgbà ẹni ọdún ọgọ́rin ìyẹn 80 years tí wọ́n gba ẹ̀mí lẹ́nu rẹ̀. wọ́n ní ẹ wò ó ìyá yìí lọ sọ wípé ó lọ sí oko rẹ̀ gẹ́gẹ́ bó ti ṣe dágbére fún àwọn ènìyàn rẹ̀ wípé oko ni òun lọ. wọ́n ní àlọ ìyá yìí ni wọ́n rí wọn kò rí ààbọ̀ rẹ̀. eléyìí ló wá mú kí àwọn èèyàn yìí fi ọ̀rọ̀ yìí tó iléeṣẹ́ ọlọ́pàá létí ní ọjà ọ̀dàn gẹ́gẹ́ bí òtítọ́ láti ṣe wá ṣe àlàyé lẹ́kùnrẹ́rẹ́. wọ́n ní eléyìí ló jẹ́ kí wọ́n bẹ̀rẹ̀ sí ní wá kiri o nígbà tí wọ́n yóò wá wọn ní ohun ìyàlẹ́nu ló jẹ́ fún àwọn nígbà tí wọ́n ṣe àwárí òkú ìyá yìí nínú igbó nǹkan ní ibẹ̀ gẹ́gẹ́ bí wọ́n ṣe wá sọ dímọ̀ pé ẹni tí ṣe alábòójútó fún iléeṣẹ́ ọlọ́pàá CP Lánrè Ògúnlọ́wọ̀ ni ó ti pa á láṣẹ wípé gbogbo ẹni tó bá lọ́wọ́ sí ikú ìyá yìí kí wọ́n ṣe bẹ́ẹ̀ kí wọ́n bẹ̀rẹ̀ sí ní wá wọn kí wọ́n sì rí pé wọ́n fi ọwọ́ òfin gbé wọn gẹ́gẹ́ bí alábòójútó fún iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ògùn ṣe ti sọ di mímọ̀ nínú ọ̀rọ̀ rẹ̀. ìyẹn jẹ́ gẹ́gẹ́ bí ó ṣe jẹ́ ní àárọ̀ òní. ó dá ẹ jẹ́ kí n fi eléyìí ń ṣe ìlọ ní àárọ̀ yìí gẹ́gẹ́ bí wọ́n ṣe sọ di mọ̀ pé bàbá ìyá ni wọ́n ṣe bẹ́ẹ̀ ni wọ́n mà ti jẹ májèlé gẹ́gẹ́ bí wọ́n ṣe sọ di mọ̀ pé arákùnrin kan tó rúkọ rẹ̀ jíjẹ rẹ̀ jẹ́ Uncle Lighty àti ọmọ rẹ̀ tí wọ́n pè ní Miracle ni wọ́n ti gba èkuru jẹ lọ́wọ́ ẹbọra látàrí pé oúnjẹ tí wọ́n jẹ ó kún fún májèlé ní ìlú Abakaliki ní ìpínlẹ̀ Ebonyi ní eléyìí ti ṣẹlẹ̀. wọ́n ní ìṣẹ̀lẹ̀ yìí òun ló ṣe bẹ́ẹ̀ ni ó wáyé ní inú oṣù tí a wà yìí gẹ́gẹ́ bí wọ́n ṣe sọ di mímọ̀ wípé ọ̀rẹ́bìnrin tí Uncle Lighty ṣẹ̀ṣẹ̀ fẹ́ wọlé ló dàbí pé òun ló ṣe kíní yìí fún arákùnrin yìí ó tó fi di wípé àwọn méjèèjì àtọmọ àti bàbá wọn ṣe bẹ́ẹ̀ wọ́n jáde kúrò láyé o. wọ́n ní òkú wọn ni wọ́n rí nílẹ̀ gẹ́gẹ́ bí àwọn oṣojú mi kòró ti ṣe sọ di mímọ̀ lọ́jọ́ tí ìṣẹ̀lẹ̀ yìí wáyé gẹ́gẹ́ bí wọ́n ṣe wá sọ di mímọ̀ pé gbogbo àwọn ará agbègbè náà ni wọ́n ti ń wòye pé kí leléyìí irú kí la ti ń pè léyìí. bàbá àti ọmọ wọn jẹ májèlé gẹ́gẹ́ bí wọ́n ṣe sọ di mímọ̀ pé ó ṣe bẹ́ẹ̀ ó wáyé ní agbègbè náà. wọ́n ní iléeṣẹ́ ọlọ́pàá ni wọ́n ti bẹ̀rẹ̀ iṣẹ́ ìwádìí o láti rí wípé àwọn rí ọwọ́ tó gbogbo èèyàn tó fi mọ́ ọ̀rẹ́bìnrin tí ó ṣẹ̀fẹ̀ wọlé lórí ọ̀rọ̀ yìí. agbẹnusọ fún iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ebonyi Joshua Ikando òun ni ó fi ìdí ìṣẹ̀lẹ̀ náà múlẹ̀ tó sì sọ di mímọ̀ pé wọ́n ti gbé òkú àwọn méjèèjì yìí wọ́n ti gbé wọn lọ sí ilé ìgbókùsí láti rí pé wọ́n ṣe iṣẹ́ wọn dójú iṣẹ́. ó ní ọ̀ṣẹ́ wọn lọ́kà ṣe gbogbo ẹ̀jẹ̀ fẹ́ bá wa jẹ́ láàárọ̀ òní àdúpẹ́ lọ́wọ́ yín àjọṣe wa ò ní bàjẹ́ níbi làwọn rí mọ̀ fún ti ìròyìn ojúmọ́ aláyọ̀ ní àárọ̀ òní. èyíkéyìí ìròyìn tẹ́ bá láǹfààní láti bá wa dá sí ààyè ṣí sílẹ̀ lábẹ́ comment section wa ẹbí bá wa dá sí ní àárọ̀ òní. àwa gan a máa mú iyì ohun tí ẹ ṣe fún wa. ojú ní mímì kì í ṣe àmọ̀ fọlọ́kọ torí ààfin tèmi ò nílò ìdánimọ̀ lọ́jà tó bá dọ́jà wọ́n mọ̀ kó dọ́jà ní èmi tí ń dùn tán Samuel Owóyẹmí fẹlẹfẹlẹ láyé lórúkọ mi fẹlẹ ní gbogbo èèyàn mọ̀ mí sí èmi náà kọ́ Ọlọ́run bá òkè ló fún mi ṣe ní gbogbo ìgbà àwa láwọn máa ṣe nǹkan ní ṣe wà ó ire o ire kàtí. BGI TV yìí mo fẹ́ máa wò ọ̀rọ̀ tó jẹ tí ń gbèsè mo fẹ́ gbọ́ ètò lóríṣiríṣi wọ́n wà lọ́lọ́kan òjọ̀kan ìròyìn tó kojú òṣùwọ̀n àtàwọn ọ̀rọ̀ àgbọ́ fi kọ́gbọ́n eré wọlé fún tẹ̀rù tọmọ tèwe tàgbà ẹ má fi para. BGI TV mo fẹ́ máa wò ọ̀rọ̀ tó jẹ tí ń gbèsè mo fẹ́ gbọ́ ètò lóríṣiríṣi wọ́n wà lọ́lọ́kan òjọ̀kan ìròyìn tó kojú òṣùwọ̀n àtàwọn ọ̀rọ̀ àgbọ́ fi kọ́gbọ́n eré wọlé fún tẹ̀rù tọmọ tèwe tàgbà ẹ má fi para àdànà kó kọjá mọ́rí nǹkan fèrè bàbá rere káwé parí BGI TV we are the pace setters. Bàbá gbàgede ìmọ̀ tẹlifíṣọ̀n station tí dòde.